God, forgive me. If I do you bad, I'm sorry. Oh Lord, because of my children, because of people I'm helping. Ìjọba ìpínlẹ̀ Ògùn, èmi ni mo jáde forin kìlẹ̀ wà fọ́mọ Lálọ́mí. Pé kó yé ríjọba fín, kó sì mí fojú olóore gúngi. Mo forin gba Portable lámọ̀ràn pé kó gbé jẹ́, kó sì mí wàhálà. Ẹ jọ̀ọ́, Portable ọ̀hún ni mo tún ṣe torí ẹ̀ wá sílé orin. Ìjọba ìpínlẹ̀ Ògùn, ìjọba gọ́vnà Dàpọ̀ Abíọ́dún pé ká ẹ dákun, ẹ foríjì ọmọ Lálọ́mí, ẹ dákun. Ọkùnkùn ti lóun gbàtọ́jú láàrò lábẹ́ òkúta. Péré ní í ṣe báwàdà ni, àmọ́ ohun tó ṣe kókó ni pé ọmọ Lálọ́mí ó ti ní ká ẹ ṣàforíjì. Èmi ò pé ká mọ́ kìlọ̀ fún kó kojú òfin lórí ohun tó ṣe. Ṣùgbọ́n ẹrù tọlọ́run àtàwọn èèyàn tí ń bọ́ tí wọ́n ń jẹun gbowó oṣù lákàtà ọmọ Lálọ́mí, ẹ torí Ọlọ́run ẹ pè é jókòó, ẹ ṣàlàyé bó ti yẹ kó mọ́ ọ ṣe, kó yé mọ́ ọ dààmú àdúgbò. Ẹ̀yin èèyàn wá, ẹ wá gbọ́ gbogbo tọ́mọ Lálọ́mí sọ àtàwọn èèyàn tó ní wọ́n ń bẹ nídìí ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n bá òun ja ìjà ẹ̀mí lọ́wọ́lọ́wọ́. Ìyẹn spiritual attack, Ojo Awogbemi Máyégún Akéwì Oòduà. Ẹ wá gbàlàyé ohun tọ́mọ Lálọ́mí sọ gan-an, ẹ tẹ́tí ẹ gbọ́ làbárè. I'm a human being, I'm not perfect. If I do you bad, I'm sorry. Woman, I'm sorry. Brother, I'm sorry. Ọmọdé, I'm sorry. Àgbà, I'm sorry. Bọ́lá ń ṣe rán mi nìyẹn. Ẹ dáríjì mi. Ẹ fọwọ́ lá Ọlọ́run wò mí lára. Ògo ni mí. Ògo ò gbọ́dọ̀ kú mọ́ mi lára. Àdìmúlà. Ọlọ́run ọba ògo. Má jẹ́ n kú. Zẹ̀kọ́ tó zẹ̀rí ẹ̀yin fáǹsì mi, I'm going through pain. Pain all over my body. Àgbà tó ti bí mi ni mo ti ń feel pain. My mama take care of me. Why? Ikú tó pa màmá mi má jẹ́ kó pa mí. Àìsàn tó ṣe màmá mi Ọlọ́run má yà kó ṣe mí. Ògo ni mí. Ògo tí màmá mi ò rí lò Ọlọ́run jẹ́ kí mi ọmọ kí n rí lò. God, don't let them kill me the way they kill my mother. Àsìkò Ọbásanjọ́, Gbenga Daniel time, when they want to do Sango Road, bridge, wọ́n wọlé oríṣiríṣi. Na only my mama fit comot, fit talk say me dem no come out wọlé àwọn family. Where is my mother today? Àtìgbà yẹn mọ́mí mi ti attack, spiritual attack. Now today, I still use same Sango, I still come out for same Sango. They should do road. Why are they attacking my life? Why are they after my life? God save me from my enemy. I'm a federal government liability. Ọmọ ìjọba ni mí, wèrè olórin ni mí. They no send me go school, na me send myself go school. I learn work, I'm a fashion designer, I'm a fashion stylist. I do music for living, mo fi ń gawú. Ọlọ́run, gbogbo nǹkan tó fún mi má jẹ́ kó gbà lọ́wọ́ mi lójú mi o. Mi ò ń ṣọmọ kọ́mọ o. I'm not rude to government. Ẹ jọ̀ọ́, mo bẹ̀rù government ni. I dey fear government. Fear we no fear government. After God na government. Mo bẹ̀rù ìjọba ni, ọmọ ìjọba ni mi, federal government liability. Then wèrè ni mí, mo lóògùn tí mò ń lò. Ẹ lè lọ bèrè mi láró. Mo ní páálí, mo lóògùn tí mò ń lò. Ẹ bèrè mi. Ọmọ Ògùn ni mí, ọmọ Abẹ́òkúta. Wọ́n tọ́jú wèrè nílùú wa, wọ́n tọ́jú wèrè lé wa, wèrè ni mí. Ẹ fi wèrè sílẹ̀, wèrè mọ ibi tó ń lọ. Ọmọ ìjọba ni mi, federal government liability. Mi ò jalè rí, mi ò ṣe àwúrì. Mo mú kan mọ́kànrin orin ni mò ń kọ. All the money wey I get, I dey use am help people ni. Lọ́lá sàárà tí mo máa ń ṣe, lọ́lá àwọn tí mò ń help mi ò ní jábọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, wọ́n ń fi ilé wọn yáwó lọ́wọ́ mi ni. Ẹ jọ̀ọ́, I send myself go school, they no send me go school. Mo kọ́ṣẹ́, I'm a fashion designer. Ẹ jọ̀ọ́, mo lówó mi, I'm a musician. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ nǹkan ní mi ni máyà kó gbà lọ́wọ́ mi. Make government, make Nigeria police give me security. They go know say I no get issue. Na people dey give me issue. Come fún mi ní security, come and show me, come and wò mí, come wá wò. Bóyá mi ni mo ní wàhálà, àbáwọn èèyàn ni wọ́n fún mi wàhálà. They dey give me issue ni. Ẹ wà àyà mi ń já, hospital ni mo wà. Àyà ń dùn mí. I'm feeling pain. God help me. Mo mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí ó sì máa já sọ́pẹ́ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi mí ṣe yẹ̀yẹ́, ẹ sì máa wá ṣayẹyẹ. I swear to God who made me. Ẹ máa wá ganu sí i. Wọ́n máa ṣílé mi, wọ́n máa ṣí báyìí, wọ́n máa ṣọ́nà mi. Mi ò pààyàn. I swear to God, I got no case. Ọmọ ìjọba ni mí, mo máa yọjú síjọba. Mi ò gara síjọba o. Mo wólẹ̀ fúnjọba after God na government. Nigeria police, ẹ̀yin ni kẹ́ máa wá guide mi báyìí. Ẹ̀yin ni kẹ́ máa guide. All my fans, make una help me. Na una dey use money call me. Na show money. Na here I use buy all those property. Make I kuku talk true. Wetin I dey face na spiritual attack. Some people dey attack me based on say I don buy their house, I don buy land. Many people for that area, for that arena. Ẹlòmíì ilé ẹ̀ 20 million ni, I don pay am 10 million, I never collect ìwé. I never collect documents. Some their land na 5 million, I don pay them 3 million, I never collect paper. Some na 20 million, some na 30 million, I don pay 15. Oríṣiríṣi, àìmọ̀ ilé tí mo ti sanwó tán, àìmọ̀ ilé ẹlòmíì, I don buy am, they still dey stay there.
wọ́n ṣe bí mi rẹ́ǹtì ní mi tí gba document based on say I never see money complete díẹ̀ ni mò ń ra government mo na help my life Nigeria government help my life I'm a human being, I'm not perfect. All these people that they shop my money, engineer, carpenter, everybody, why I say me they help me do house. I beg. I send people, they supposed to help me do all the paper. Nobody supposed to disturb me from my house. I get money, I spend money, but now ripping everybody, they rip me. Gbogbo àwọn èèyàn tí mò ń rán kọ́ bá mi kọ́lé, I dey London, I dey Canada, I dey America, I dey send money come out, now ripping. Gbogbo ìyẹn ọ̀tọ̀ God. Nǹkan ní mi lélẹ̀ máa ẹ̀kọ́ gbà lójú mi. Then àwọn ilé tí mo ti rà pamọ́. Ó náwọn ilẹ̀ tí mo ti rà pamọ́, please government mo na help me ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọmọ yín ni mí àmọ́ federal government liability ẹ má ẹ̀kọ́ ṣe kankan fún mi there you wọ́n set me up mọ̀ yín ọmọ nǹkan ọmọ yín ni mí ọmọ pé after God na government ẹ̀yin nìkan náà lẹ lè gbé gẹ̀ẹ́sì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run government Nigeria government ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ̀yìn Nigeria.